Africa Content TV. Àdìjànà lọ nípa sóòlẹ̀ kankan. Àwọn àtòrí náà bàjẹ́ àwọn àsòlẹ̀ gbẹ́. Ó tún bí wákàtí kí ẹ fàṣọ. Tóbi fújì wá lọ. Bí wákàtí méjì mẹ́ta tó kù kúnlé náà bàjẹ́ àwọn àsòlẹ̀ wá. Káàbí rọ́là. Èmi sì jù wá lọ kúnlé náà bàjẹ́ àwọn àsòlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́gọ́gọ́. Ìyẹn ni promise sẹ́ni gángan. Ọlọ́gọ́gọ́. Kò sẹ́ni gángan sọ̀rọ̀. Ọlá kò promise sẹ́ni gángan máa sọ. Bájọ́ máa wà. Bájọ́ máa yíra máa sọ kúlé. Ọlá wà. Kò promise sẹ́ni gángan rẹ̀ sẹ́bọ̀ ìrùbẹ̀jọ máa jí. Lábàdà gbẹ̀gbẹ̀ máa sọ̀rọ̀. Àdúrà. Ìgbé ìdí ìgbé sílé láàbàkà ọjà náà ẹ lọ́gbàgbé. Ọ̀la gbé sílé láàbàkà wà sóò lágbó tọ́wọ́. Kó jẹ́ kí ẹ lọ́gbà sóò láká lọ. Ẹ̀rọ ẹ̀dọ́ mi náà ni ọmọ làkúndé. Tuntun ni bí ìròjú wà. Ẹ̀rí pé ìbàdàn àti ọmọ sílé. Tuntun sí ni o, ìbàdà àti mọ̀ọ́gbọ́n sílé, ó tún tẹ̀síwájú ní Jíbọ́yà, kó sílé tẹ́rasù, kó sílé kílómà, rìsẹ́sì, àwọn báàsì, ọkọ̀ ọmọdún pẹ́ ẹ̀mí ọkọ̀ títí, ọkọ̀ ti wúwo, ẹ̀bí ẹ̀sìn ìgbọ̀nsẹ̀, àjíkẹ́mi ọ̀hún àtúwọlé. Àṣojú wa ẹ máa rí rí à. 5 and 6 làwọn méjèèjì orí ọ̀nà wa. Etí wọn ti di àṣojú wa 99 year peace. Àgbọ̀n kankan orí ọ̀nà wa olùgbàlà wa sí lọ́wọ́ kẹ́ẹ̀tọ́rí à. Ẹ máa kórì àná àkẹ́ẹ̀tọ́rí à ògùn ní bàbá. Kẹ́ẹ̀tọ́rí rírí à. Ẹ bá kórì àwọn àná náà bàbá. Àwọn àná ni yóò dúró. Àwọn àná ni kọ̀ǹpútà yóò dúró mú. Àwọn àná àwọn ilé wọn ìbáṣe. Àwọn àná àwọn ilé ìdúrà. Àtúnyà tó bọ̀ tó bá so. Àwọn àná àwọn ọlọ́tọ̀ orí kì í bá so. Bẹ́ẹ̀ tó lè rírí à ẹ kọ́kọ́ rí àná. Làbáńgà ọ̀gbọ̀n gbogbo ni. Bẹ́ẹ̀ tó lè rírí à ẹ kọ́kọ́ rí àná àyíwá. Àwọn Yétúndé ní àná. Ọ̀ríjínà àná. Ìgbà tí ó ṣe bẹ́ẹ̀ tó lè rírí à ẹ kọ́kọ́ rí àná náà lápá ọ̀gbọ̀n so. Ọlọ́run àmàrí yàrá yà wà lábẹ́ fún aláàbí ojú wa. Ọ̀dọ́ tó sílẹ̀ náà ọ̀rẹ́ wá ló. Olúwa dọ́rin náà àárẹ̀ àwọn làkàn tó. Kò lè ṣe bó wọ́n ṣe rẹ̀ bẹ́ẹ̀. Béèyàn bá ti ń gbérí ju bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́ba àṣọ. Béèyàn bá ti ń gbérí bó ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ọ̀tá wa máa gbógun Jíbọ́yà kó sílé bó ṣe wọrí rárá Ọlọ́run bẹ̀rẹ̀ ìyẹn bá gbóró. Àyìnbó pẹ̀lú ọ̀daràn náà lè má ṣe ìwọ́rí òkè jẹ́ká máa gbọ́ Ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́yìn ẹ̀rọ ìwé àdáwì náà rẹ̀ àyìnbó òótọ́ ọdún ní ẹ̀mọ́ ṣe àyìnbó ìwé àdáwì náà rẹ̀ kó sílé. Ó lè má gba àdúrà dáadáa. Máa ṣàánú ọ̀sẹ̀ bó ṣe ṣe lọ. Aláàánú nìyẹn ń dá àárò. Níbo ni wọ́n bẹ̀rẹ̀ kó sí? Ọwọ́ ìta ò ní bá ẹ lágbára lọ. Ọ̀gá arógùn jíjẹ́ ṣáìdì ìṣe.
Ìgbà àkọ́bí ní ìrọ̀pẹ̀ ẹ̀yẹ rásbà. Ìṣọ̀lá sáà ibi ìrìn àrọ̀gbọ̀n. Ẹ̀rẹ̀tì. Ìrìn àṣà alátọ̀ aláǹdó olùkọ́rin bí. Alágbára ní ìrúbẹ̀ oṣù. Small doctor ọ̀dọ́kọrin fún wa. Múlẹ̀ àbága àbàzẹ́ bí iṣẹ́. Gbogbo tó ń bá ń fẹ́ lọ wákà bá ń ṣíà. Nínú lounge láti bí international DJ. Ẹlẹ́rìí gbogbo lóríṣiríṣi ìbàdàn. Àwọn spirit week lóríṣiríṣi ara ìdúró láti bí. Bí ẹ bá ṣe fẹ́ ní ẹsẹ̀ ọba àfẹ́ ojú wa. Rose lounge tó ní bàtọ́. Ẹni bó ṣe tó fún mi ala ìfẹ́ ojú wa. Aṣẹ̀ṣẹ̀ ṣí ní ẹjọ́ owó. Bí ẹ bá wá bí ẹsẹ̀ jẹ́jẹ́, ẹsẹ̀ fàájì jẹ́jẹ́ ojú bọ́ra. Bí ẹ bá ṣe fẹ́ máa lọ lé wọ́rọ́wọ́. Ipa sí ọ̀rọ̀ tuntun níbí. Kúnlẹ̀ àgbàkà maximum security. Ó ń bẹ ní kúnlẹ̀ àgbàkà àbí ọkọ̀ sí ní. Abenga Bukale. Abenga Besua Besu Besui. Òtẹ́lẹ̀ náà rẹ̀ náà yóò ṣe gbogbo ìkọ̀. Wọ́n ti fẹ́ mi torí sọ̀rọ̀ ìgbà àlàbòkun. Abenga àwọn pọ̀ ọ̀rọ̀ àwọn. Èèyàn tí ó fún mi lóò.